màá jókòó sí sitting room báyìí ó mọ̀ gbọ́ lọ́pọ̀ ìgbà ọmọbìnrin yẹn máa sọ fún ọkọ mi pé àbúrò ẹ máa wà ní sitting room àní má wọrí jẹ́ kí n dúró dáadáa èmi sì wà sitting room mo wá sitting room tí mo jókòó síbẹ̀ èmi sì níyàwó rẹ̀ àmọ́ àbúrò rẹ̀ ló pè mí fún gẹ́ẹ̀ yìí a máa surprise yín pé bó la gbàtà gùn bẹ̀ àmọ́ èmi náà ní nǹkan tẹ́mi náà fẹ́ ṣe lọ́kàn mi o ṣẹ́rí fídíò yìí 20 minutes to 25 minutes fídíò ni ẹ̀ẹ̀kan náà mo dẹ̀ máa ṣe tán orí YouTube láti wo gbogbo ẹ̀ tán ìyẹn ó gbẹnu tán reality show ó gbẹnu tán TV ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká jọ wá sọ̀rọ̀ yìí lójú àwọn kan ohun tí mo ṣe ìkànnì lójú àwọn kan ọ̀rà fọ̀ ọ̀rà ni àmọ́ lójú àwọn kan obìnrin ò ṣe bá ṣe deal obìnrin ò dá obìnrin ò ṣe bá ṣe deal ọkọ mi tó fẹ́ mi ní ṣùlọ́kà bó tiẹ̀ jẹ́ pé àwa legally married lọ kóòtù ló ń jẹ́ bẹ́ẹ̀ o tó jẹ́ pé ó kò ṣe introduction fún mi ni tí mo sì bẹ̀rẹ̀ sí ń bímọ fún tí mo ti bímọ méjì fún ọkùnrin méjì báwo ló ṣe ṣẹlẹ̀ ṣẹ́rí èmi àtọkọ mi kò sówó lọ́wọ́ wa lóòótọ́ ọkọ mi ò lówó lọ́wọ́ lápá àtọ̀dọ̀ mi ni mo sì máa ń ráwọn tó máa ń fún mi ní kọ́bọ̀ kì í ṣàwọn ọkùnrin o rárá àwọn èèyàn bíi brọ́dà àwọn sísítà mi àwọn brọ́dà mi àwọn mọ́mì mi àtàbúrò mọ́mì mi ẹ̀gbọ́n mọ́mì mi tí wọ́n mọ̀ ìpọ́kọ mi ò lówó lọ́wọ́ tí n bá wọn sọ pé mo fẹ́ ṣe business wọn á fún mi lówó owó tí wọ́n fún mi pé kí n fi ṣe business èmi àtọkọ mi náà látòjọ náà tán bẹ́ẹ̀ ni mo sọ fún yín a máa náwó yẹn tán ni àǹtí ṣeun mo ti rí owó jọ dáadáa rí nínú ẹni mo ti bímọ àkọ́kọ́ ó máa dá ó ní potential ó máa di èèyàn ńlá ṣebí ó kàwé èmi náà kàwé ọkọ mi ní HND èmi náà sì ní HND bó jẹ́ pé PT la ṣe àmọ́ a ní HND lọ́wọ́ àǹtí ṣeun lẹ́yìn ìgbà yẹn tí mo bímọ méjì tán mo sọ fọ́kọ mi pé kó jẹ́ ká ṣe family plan o pé eléyìí ti fọ́ àwọn èèyàn sọ pé ẹ lówó lọ́wọ́ ẹ ń bímọ ẹ ṣe kí ni kan bọ̀ mọ́mì mi máa ń dúró tì mí gan pé má wọrí ó máa dáa ọkọ ẹ máa dáa má ṣe ṣìnà ó má ṣe nǹkan burúkú bó ṣe máa bá mi sọ nìyí tèmi náà sì gbọ́ sí wọn lẹ́nu ó wá di ọjọ́ kan ọkọ mi sọ pé àwọn lọ sí get together àwọn ọmọ secondary school àwọn pé àwọn ọ̀rẹ́ òun tiẹ̀ máa pàdé àwọn ọ̀rẹ́ òun tó ti wà nílùú òyìnbó pé ó tiẹ̀ máa support òun ó máa help òun bó ṣe ní kò burú kò sí wàhálà ń bẹ̀ ọkọ mi sì lọ nígbà tó lọ kódà ìgbà tó ń lọ èmi ni mo fún un ní owó mọ́tò tó fi lọ aṣọ tó wọ̀ sọ́rùn nígbà tó ní aṣọ ìdólè òun kò ń wọ̀ lọ àwọn ènìyàn máa dress fine bẹ́ẹ̀ èmi yìí tí mo lọ fún lówó ni tó fi ra aṣọ yìí kì í ṣe pé mo lówó lọ́wọ́ o àmọ́ èmi ní àwọn tí mo lè pè bíi ẹ̀gbọ́n mi bíi àbúrò mi bíi ẹ̀gbọ́n ìyá mi ọmọ ẹ̀gbọ́n ìyá mi mo láwọn tí mo lè pè àwọn ọkọ mi òun àkọ́bí ìyẹ́ kò láwọn tó lè pè kódà tó fẹ́ sẹ́nìkan sí ìyẹ́ èmi náà ni mo máa ń so okùnfà máa ń pé òkè má wọrí tí màá dẹ̀ fún lówó tó máa lọ fi ra nǹkan náà tó máa sẹ́ǹdì sí ìyẹ́ àǹtí ṣeun bá a ṣe ń bọ̀rọ̀ ayé wa lọ nìyí nígbà tọkọ mi lọ sí get together tọkọ mi máa dé ìwọ ọkọ mi change ó di ọkọ mi kó máa ní you know what mo fẹ́ débi kan wọ́n bá mi níṣẹ́ kan ṣoṣogbo píú ọkọ mi ti lọ Ìbàdàn lèmi àtọkọ mi jọ ń gbé ọmọ oníṣẹ́ kan sí kìnní kan píú ọkọ mi ti lọ tó bá máa dé tí bá ní àǹfààní bíi tẹ́yìn ó máa gbọ́ wo iṣẹ́ yẹn kò bọ́ sí kìnní kan ó tún lọ next week ó wá di pé every week lọkọ mi ń travel ó wá dijọ́ kan ọkọ mi wá pè mí ó ní ìyàwó mi ó ní mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan ó ní àmọ́ tó bá sọ pé o gbọ́ mo gbọ́ tó bá sọ pé o gbà kò sí wàhálà ń bẹ àmọ́ òròpọ̀rọ̀ ìkíní yìí máa ṣe mí àti ẹ láǹfààní ó ní ọmọbìnrin kan tí mo pàdé ọmọbìnrin kan tẹ́ ẹ pàdé bẹ́ẹ̀ ni mo pàdé ọmọbìnrin yìí ní get together wa ex mi ni tá a ti fẹ́ra rí èmi àtọkọ mi àlọ secondary school kan náà
a lọ sí institution kan náà wọ́n invite mi sí church yẹn lápàdé ara wa wọ́n invite òun náà wá wọ́n invite èmi náà wá lápàdé church yẹn youth program ni so emo àjẹ gbọ́tà nìkan we talk and he said oh I like you, can you give me your number mo ní is it your church mo ní this is not my church wọ́n invite mi wá ni oh wọ́n invite òun náà wá ní kíníkan bí àtòrí tẹ̀lé náà fi invite òun wá bàṣẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn ọkọ mi di pé a máa ń sọ̀rọ̀ tó pé a fẹ́ ra wa ó dẹ̀ jẹ́ ọkùnrin tó dáa ọkùnrin tó nice àǹtí Ṣeun ọkọ mi pè mí fóun pàdé ex òun ó ti lówó lọ́wọ́ gan o ó ti wà ókè gan o kódà bó ṣe wà yẹn ẹgbà kan kòkò bàbá sásùn kí ló wá ṣẹlẹ̀ ó ló sọ pé òun ò tí ì máa rí bóun láìkì òun mo ní ex ẹ̀ so before then ó ní ọjọ́ kan tọkọ mi tí mo pe ọkọ mi lórí fóònù nígbà tó wà ní tó ní òun travel fún kínní ó wá ní hello wá kí mi wá sí kínní kan ó wá gbé fóònù fẹ́ nìyẹn ẹni wá kí mi hello ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú ẹlẹ́ o báwo ni àwọn ọmọ ń kọ́ family ń kọ́ ìyẹn kí n bẹ̀ mo ní ẹ ṣe àdúpẹ́ wọ́n wà o wà gbà fóònù padà ok hello díẹ̀ màá kí ẹ padà wà kọ́ ti aṣíjú tí mo pè àsọkọ mi ń sọ fún ẹni náà wípé àbúrò òun ló pè òun yìí wípé òun àtọkọ ẹ̀ ní problem ilé òun ló ń gbé èmi ò sí mọ̀ èrò ọkọ mi ní kí mò ń bá àwọn ọ̀rẹ́ ọkọ mi sọ̀rọ̀ àti ex ẹ̀ ni tó máa lọ rí nílùú Èkó tá sọ pé òun lọ s'Óṣogbo fún mi àṣekò lọkọ mi máa ń lọ ìgbà mi wọn máa ń pàdé l'Óṣogbo but most of the time Èkó ló máa ń lọ ìyẹn kọ́lé sí Òṣogbo kódà ó lóòótọ́ s'Óṣogbo àǹtí Ṣeun ó ṣàníyàn kí n jọ̀ọ́ pé ká gba nǹkan tá a máa gbà lọ́wọ́ ẹ̀ ká fi jẹ́ èèyàn ká fi ṣe gbá kan mo jẹ́ kó yé wípé èmi ò fẹ́ wàhálà o ó ní kò sí wàhálà kan bí kankan wò ó lédi yẹn ó ti fall in love pẹ̀lú òun lédi yẹn ti love òun lédi yẹn ò lè fòun ṣeré ókè kò sí wàhálà alákọ̀ọ́kọ́ ló mo kọ́kọ́ kọ̀ pé mi ò gbà yes pé mi ò gbà mo ní òkè kò sí wàhálà mo lọ babe ọ̀rọ̀ tó ń bẹ̀rẹ̀ sọ mo ní ọ̀rọ̀ kí ló fẹ́ kí n sọ sí àwọn fẹ́ kí n sọ pé mo support so that òun á lè sọ fún pé àbúrò òun ní ẹ so that anything tó bá nídìí á lè fún ẹ mo ní wo èmi ò wo nǹkan yìí èmi ó máa yọ́lẹ̀ ó ní kò ní yọ́lẹ̀ ó máa dẹbí ìrú ó ní kò ní dẹbí ìrú ó máa da marriage ìrú ó ní kò ní da marriage ìrú ó ní kò sí wàhálà kò sí ó ní òun fẹ́ kí n sọ fún mọ́mí mi òun fẹ́ kí n sọ fún anybody mi because tí máa sọ fún wọn ò ní gbà ó ní kò sí wàhálà ó wà ní pé okay woman yẹn máa wá ní weekend wọ́n tún wọ́n jọ sọ́yẹ̀ tẹ̀lé ń bọ̀ weekend mi báyìí kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe kíníkan mi kò sí wàhálà kí wọ́n máa bọ̀ weekend bóyá di weekend yẹn bí wọ́n máa ṣe wá nígbà tí wọ́n ẹ̀ wá ìgbà tó dé ó ní kí má wọlé dáná fún un pé tó bá ti dé àwọn máa lọ jẹun níta ni bó kàn fẹ́ meet ẹ̀ ni mo ní òkè nígbà tó dé ó bá àwọn ọmọ mi méjèèjì ọkùnrin méjì ó bá mi mo kí dáadáa ó ní àyà kọ́ mi ẹ kú tọ́jú ẹgbẹ́ nípa woman náà ti bímọ kódà ó ti bímọ 3 wọ́n ní ìyá kọ́ mi ẹ kú tọ́jú ẹgbẹ́ nípa mo ní èmi náà mo ṣáà ṣe nígbà tí ó ṣe wọ́n ní èmi àtọkọ mi ẹ wò àní àdé dúró síbẹ̀ ká má disturb yín o kíní kan disturb wa wọ́n ní mo ní àtọkọ yín ní problem mo ní bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ gan ẹ pẹ̀lẹ́ ẹ má wọrí ṣe lè gbé kó no problem kò síbi tí mi lè gbé wọ́n lè tí máa ṣe business kankan mo ní bẹ́ẹ̀ ni tẹ́ bá ti dẹ́kọ̀ yẹn ni kí ẹ ṣe business kìíní kan mo ní no problem ma so irú business wo ló wùn kẹ́ṣe first of all ẹ fún mi láka nọ́mbà yín bá fún mi láka nọ́mbà mi ló bá ṣe owó síbẹ̀ ó ṣe 200k síbẹ̀ bá ní ẹ ṣe owó ìwà pọ̀ bí ó ní kí ni mi ti ṣe òun kàn fẹ́ kẹ́ 200k yẹn ẹ kàn fi wá nǹkan ṣe ní weekend yìí ẹ má worry one of these days ma invite yín wá sẹ́kọ̀ọ́ so èkó lẹ́yìn gbé ni ó ní bẹ́ẹ̀ ni èkó láwọn ń gbé ọkọ mi ò sọ fún yín ò sọ fún wọn ni ọkọ máa wọn every weekend now wọn gbé weekend ilé èmi ni kí n wá meet nítorí ó máa ń jọ̀rọ̀ yín lẹ́nu àbúrò òun ò lè filẹ̀ ọkọ ẹ̀ yẹn ó fìyà jẹ ó fi kíní kan mo ní bẹ́ẹ̀ ni ó fìyà jẹ mí ó sà fún mi lówó ló bá lọ àǹtí Ṣeun nígbà tí wúmà yìí lọ tán òun àtọkọ mi náà lọ́jọ́ lọ bó ṣe lọ ọkọ mi sáré wá nílé jọ má bínú mi nílé sùn nílé ni no problem ọjọ́ lọ sóòtẹ́ mo sunkún pé nítorí owó mo fẹ́ ta ọkọ mi
mo sunkún mo ṣe yí sí ChatGTP nìyẹn ChatGPT àbí pọ́n ṣe yí sí nìyẹn mo bá béèrè question lọ́wọ́ ẹ̀ wípé if your husband is cheating and you know what should I do? ó sá sọ̀rọ̀ mo bá bẹ̀rẹ̀ sí ní type oríṣiríṣi síbẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ChatGPT ṣé PT ni àbí GT I don't know ẹ̀yin tẹ́ máa ń lò wọ́n náà sá yìí sí ó sá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó sọ oríṣiríṣi gbà tó àwọn jọ sọ̀rọ̀ ChatGPT ó bá wọn advice òun wọn akọ tiẹ̀ wọn á wò pé kí lòun lè ṣe wọn á pe àbúrò òun last born bójú bá ti dàrú ọ̀la wọ́n á rí mi ìgbà tílẹ̀ mọ́ àbúrò òun ò tí ì dé ọkọ òun ló kọ́kọ́ dé mo ní kí sáré wá wò ẹ̀ ní òtẹ́ta wọ̀ jìnnà ìyàwó mi má bínú ìyàwó mi má ṣe kí nìkan wọ́n á fọwọ́ ra wọn lára ó fẹ́ bóun lájọṣepọ̀ onírárá o àánú nà ó ẹ lọ ṣe yẹn tán tẹ bá ṣe tán I'm not angry mi bínú oníwó tí wọ́n máa yẹn fún ẹ 200,000 yẹn jọ owó tẹ òun pé mi ni màá san jọ ṣe 100 sí mi òun bá ṣe 100 sí ìgbà tó ń ṣe 100 sí òun ṣáà ṣe 100 sí ìgbà tó ń ṣe 100 sí ó bá lọ ìgbà tó lọ tán àbúrò òun wá dé bàtà àbúrò òun dé òun wá sọ fún àbúrò òun ọ̀rẹ́ òun kan ló rojọ́ fún òun báyìí ló bá ní ọ̀rẹ́ yìí yẹn kí ló wá ṣe sí kò ṣe nǹkan kan sí o ó wò pé àbúrò mi pariwo pé irú èwo nìyẹn ṣé ọ̀rẹ́ yín yẹn ó dẹ̀ gbárùkọ bẹ́ẹ̀ yẹn nínú calm down àbúrò mi dẹ̀ lé ó ti wà láì institution mo ní calm down last born wa ni mo ní calm down ṣé nǹkan tó ṣe ó ní ẹ̀wò irú ọkùnrin yẹn ó lágídí ọkùnrin yẹn máa fẹ́ gbà aṣáájú mi ti mọ̀ pọ́kọ mi ni mò ń sọ kẹ́yàkẹ́ kódà wọ́n ti ń fẹ́ra wọn before then mo ní àwọn ti ń fẹ́ra wọn kódà ó máa ń lọ síbẹ̀ ó máa lóun lọ sọ́sọ́gbó ó máa ní pé àṣekò ló ń lọ kódà pé ó máa yẹn gan tó wá ó wá sẹ́yìn 200 sí àwọ̀ yẹn owó tó gbọ́ 100,000 bẹ́ẹ̀ wípé òun máa sanwó tẹ̀ ìyẹn ni kẹ́ má gbà ìyẹn ni kẹ́ má gbà èmi kọ́ ló ṣẹlẹ̀ sí ẹ̀yin ló ṣẹlẹ̀ sí ọkọ yẹn ti post woman yẹn rí kò mọ̀ pé ọ̀rẹ́ mi kan ní òun ní orí kíní so ọ̀rẹ́ mi ló wá screenshot mi ò rí lórí nọ́mbà wọn ló wá screenshot ló wá send ẹ̀ sí mi but tọ́rẹ̀ mi wá send ẹ̀ sí mi nípa ilé ó rí pé the love of my life the clinic of my clinic kan the mother of my unborn child clinic I will love you forever ló post ẹ̀ mi lè sọ fún yín ṣé nítorí pé tàbá sọ̀rọ̀ kan ọkọ mi ò tí má délé màá sọ fún dájú wa náà tí má délé ṣé yìí mo fẹ́ sọ̀rọ̀ fún kẹ́ ẹ parí ọ̀rọ̀ yín tán kẹ́ ẹ dẹrú mi sáàrin èmi ò lè sọ mi lè sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ok mo ti gbọ́ aláti máa dà sí ṣàrẹ̀ mo dẹ̀ pé ChatGPT àbí GP tẹ máa ń lò ẹ ti sọ fún torí téèyàn bá advice yìí náà kì í wo orí yín but ẹ jẹ́ sọ tọ̀rọ̀ fún yín òtọ̀rọ̀ tí máa sọ fún yín ni wípé ọ̀nà tẹ́ lè gbà tẹ́ máa fi gbó lọ́wọ́ woman yìí tẹ́ fi ní short ọ̀nà méjì ni o kẹ́ ẹ gbà woman yìí ti fall in love kẹ́ ẹ má gbà woman yìí ti fall in love ọ̀nà kan tẹ́ wá lè gbà ni wípé kí ẹ mọ bẹ́ ṣe máa gbó lọ́wọ́ woman yìí kí ẹ sọ pé ọ̀rọ̀ secret ni kó má sọ fọ́kọ kí ẹ gbó gidi lọ́wọ́ woman yìí bá dáhùn ti gbọ́ bá ti jọ́ kan ọkàn bá bọ̀ pé woman yìí ó sọ̀rọ̀ kí lẹ́kọ̀ọ́ káwọn akọ lọ sékòó pé báwo ni mo ní àkóso wàhálà wípé ẹ jẹ́ kó ń dúró sí Ìbàdàn bí èyàn máa lè kó ẹ gbalé fún òun ní ìgbà ẹ̀yà túmọ̀ ẹ̀dọ́ ló máa gbé kó ní ẹ̀wọ̀n túmọ̀ àwọn olùjọ gbé torí àwọn ọmọ ẹ̀ ìdíkọ̀ pé ó ní òun àtẹ̀wọ̀ òun àti òun àtàbúrò òun káwọn jọ máa gbé ní àbúrò ṣé ìgbà tẹ̀jọ́ ń fẹ́ra yín kò máa àbúrò yín kankan ní àbí school life ní secondary school ní ok kò sí wàhálà tẹ bá ti gbà lé yẹn ó nínú ó fẹ́ ra lé fún wa lẹ́kọ̀ọ́ ni òun ní kò sí wàhálà máa yìí gẹ̀ẹ́sì lé yẹn ó jẹ́ duplex àwọn lọ́bẹ̀ àwọn tún bẹ́ẹ̀ ṣe ó ní before them wọ́n á pe woman pé ó ní ohun ọ̀rọ̀ tó ń fẹ́ sọ fún yín secret ni o wọ́n ní èmi àti ọkọ mi àkí keep secret maybe bá kó máa sọ ó bá ní ẹ búra fún pé ẹ ní sọ fọ́kọ yín ìyá kọ mi ẹ tóbi lọ́wọ́ mi gan o mo fi Ọlọ́run búra mo fi kíní kan búra wọn ò ní sọ fọ́kọ yín ó ní ilẹ̀ kan tí wọ́n fẹ́ tà ní kí a family òun ó ní wọ́n máa ń fún òun lówó òun máa ń béèrè everything lọ́wọ́ ó dẹ̀ máa ń ṣe fún òun kódà ó ní bọ̀tù kò sí pé nǹkan tó tẹ̀ òun lọ́rùn láti ṣe ó ní wọ́n sọ pé ilẹ̀ yìí ilẹ̀ family mi
mo fẹ́ kọ́kọ́ mi mọ̀. So wọ́n dẹ̀ ti pin èmi àtàbúrò mi fẹ́ ta tọ̀dọ̀ tiwa pé ṣé ó máa rà ó máa níbo ló wà kí ló tẹ fẹ́ ta mo fẹ́ ṣe business ni business mo dẹ̀ fẹ́ ṣe ó wọ̀ 20 million. Mo fẹ́ máa gbé àwọn ọjà bíi epo pupa gààrí fẹ́ máa gbé wá sẹ́kọ̀ọ́ in bulk máa fẹ́ sílẹ̀ sí abroad. Ó ṣe mọ̀ nípa business yẹn ni àbúrò mi kan ṣe so òun ló fẹ́ train mi ó dẹ̀ ní pé mo need bí 20 million ló bá ní ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má ta lẹ̀ yẹn tí bá fún 20 million yẹn kọ́ kí ya yín tó bá dẹ̀ ti yá ẹ máa sọ fún mi ní every month tó bá ti yá ni after a year ẹ máa sọ fún mi ní every month. Ok sí wàhálà kí ẹni kí n má ta lẹ̀ yẹn ẹ lè fi lẹ̀ yẹn dúró náà tó bá yẹ kó bí ẹ̀rí òun yẹn san ẹ máa fi lẹ̀ yẹn di ẹlẹ́fẹ́ ta lẹ̀ yẹn lẹ́yìn owó 20 million lẹ́yìn ojúlẹ̀ bí lẹ̀ 10 million lọ ok kò sí problem máa yá yín 20 million so ti yẹ yín màá dẹ̀ tó wá fún yín ní 5 million sí ó yẹ 25 million pé ní sọ fọ́kọ mi bọ́ kí tí mo ṣe yìí ṣe mọ̀ pé dangerous bọ́ ọkọ mi máa ròyìn dáadáa ọkọ mi máa ròyìn dáadáa gan ni ó lóun sọ pé ok ma ọdún lẹ́yìn ìgbà yẹn tó ti ọgbọ́n fún òun fún lákàntì òun àkáǹtì àbúrò òun kan tó lè gbowó ńlá yẹn àbúrò òun ọkùnrin lòun fún níbo ìṣe bá olóṣòwò yẹn síbẹ̀ ó ṣe ń tẹ́lẹ̀ àti òun ní ó ṣe nìkan lẹ́yìn ìgbà yẹn àwọn lọ sẹ́kọ̀ọ́ bàtà àwọn dẹ́kọ̀ọ́ wọ́n máa yẹn máa wá òun máa wà ní sitting room báyìí òun àtọkọ wọn á máa dóra wọn nulẹ̀ wọn máa ṣe ẹni wọ́n máa dẹ̀ máa ń pariwo wọ́n máa gbọ́ kọ́ mi wọ́n máa ń pariwo gan lọ́kàn wọn tó bá ń dóra wọn báyìí ó lóun máa wà ń bẹ̀ tó bá dóra wọn tán akọni I'm sorry wọn ní sorry ti dẹ́ wọ́n ní àṣegbà táwọn tóun ti wà ní Ìbàdàn ní woman yẹn àtọkọ lọ ṣe court wedding àmọ́ sọ fún woman ọkọ òun sọ fún woman kó má yẹ kó òun mọ̀ torí àwọn parents àwọn wọn ò ní gbà káwọn ṣe court wedding torí wọ́n sọ pé káwọn má ṣe court wedding pẹ̀lú obìnrin kankan. woman yẹn wá pé òun jọkọ̀ pé àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ òun bí kí ọkọ kó yọ ẹ̀gbọ́n yín kó mú òun lọ sílé kìíní kan ní àwọn tó gbà táwọn ṣe court wedding gan sẹ́gbọ́n ó rẹ́ǹtì àwọn ìyá ni àti bàbá ó ní kó má jẹ́ kẹ́ ẹ mọ̀ ó ní wọ̀rọ̀ tó ń sọ yìí ó ní for 3 years nìkan ẹ fi ń ṣẹlẹ̀ o more than 3 years nìkan ẹ fi ń ṣẹlẹ̀ o lóun wá ní kò mú lọ lé kẹ̀ ní kò mú òun lọ lé ẹ lè ṣe court wedding àwọn olówó dúró ṣé kò sọ mọ́mí àtàdé ni mọ́mí àtàdé kan òun sọ pé ẹ̀yin nìkan lòun mọ̀ pé irúkọ báyìí pé kinní kan pé kódà ó sọ pé àwọn lọ ṣe surrogate àbí káwọn ṣe kinní kan because òun sọ pé òun ò lè ru oyún mọ́ òun ti bímọ 3 àná 3 yẹn operation lòun fi bí òun fẹ́ bímọ kankan mọ́ àbọ̀ tí ọkọ òun sọ pé òun nídìí ọmọ pé ìyàwó òun tó bímọ fún òun ó ti kó ọmọ méjì ló bí fún ó dẹ̀ ti kó lọ so òun nídìí ọmọ látọwọ́ òun ní ẹ mọ̀ tẹ́ máa ṣe èmi abáyín sọ̀rọ̀ yín fún mọ́mì ṣètìgbọ́ báwo wà ní bísínẹ́sì yín àti kó 25 million sórí oko o wọ́n ti ń kọ ẹyin o wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe o wọ́n ti yan gàárì wọ́n ti ṣe everything ìlúbọ̀ everything ti wà ok kí wọ́n bá ti parí ètò nísìn kábẹ́rẹ́ sì máa ṣí pẹ̀lú sí ìlú òyìnbó ló kù o wọ́n ní bí wọ́n máa tó ṣe fóun ní 2 million nìyẹn ó ní kò wá mówó tó máa fóun ní every month bó ṣe máa ń fóun nìyẹn ó nígbà tó jẹ́ ìyá tóun ṣe tán pẹ̀lú ọkọ òun tó gbọ́dọ̀ máa gbà ó ní bóun ṣe mú àwọn ọmọ òun yẹn ọmọ méjèèjì wọ́n sọ fún wọn pé do you want to go with mommy or you want to stay here náà wọ́n sọ pé we are going with our mommy o ní okay I'm going o and we are not coming back to this house again ọkọ àti àwọn òtijọ́ jáde níbo ń ṣe bá àwọn ọmọ wọn nìyẹn píú òun ò tiẹ̀ kẹ́rù wọn aṣọ lòun fẹ́ mú òun ṣáà máa sọ bí mélòó kan òun ṣe bẹ̀rù síbẹ̀ òun gba Ìbàdàn lọ́gbà tóun dé Ìbàdàn òun ti ṣe ilé tóun máa gbé àwọn ti ra lé síbẹ̀ ilé tóun rà bí ilé yẹn òun rà ju òun ṣáà ra lé síbẹ̀ òun ṣe gbẹ̀ wọ́n ní gbogbo òun tún lè yẹn ṣe lẹ́yìn ojú 2 bedroom flat lọ ìdí ẹ̀rà ṣe géètì wà ń bẹ ìmúradó síbẹ̀ ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn tẹ̀lé òun yọ ṣọ́ọ̀bù 2 síta òun bẹ̀rẹ̀ sí ta provision bẹ́ẹ̀ òun bẹ̀ ló wà ó náà ti ṣeun ó ní òun kó lọ bẹ̀ ó ní oṣù fọ́kàn pé òun lọ Ìbàdàn pé òun jẹ́ máa péjẹ kó ń tó dé olóṣù òkè so tóun fi stable pé kóun ṣe gbogbo tó fẹ́ ṣe àbúrò yẹn support òun gan àwọn mọ́mí àwọn ò mọ̀ kankan mọ́mí àwọn parent ọkọ òun náà ò mọ̀ kankan àwọn ti wà ń bẹ̀ ó lóun ti wà ní Ìbàdàn fún odidi oṣù 3 mọ́mí wọn mọ̀ kó wọn àbàdàn pé ipò oúnjẹ kan ní ayé náà kọ́ mi lómi again òun ní kọ́ mọ̀ òkè wíwá àti ìyàwó yẹn máa ṣe ayé yín o ẹbẹ̀ tí lọ sí court wedding ó ní legal wife ẹ̀ no how can she be my legal wife you are my legal wife I'm not your legal wife you love her so much that's why you took her to court kẹ́ lọ sí registry ó fẹ́ mi introduction àsán ló ṣe fún mi o ò ṣe kò kó bí àwọn kóṣù àbókù nǹkan wá o introduction aṣọ tó wọ̀ ohun tó ń ra ni bàtà tó wọ̀ ohun tó ń ra ni
pé òun ṣàlẹ̀ máa gbélé ẹ̀ kó má sanwó lórí òun kó má ṣe nǹkan lórí òun at least káwọn bí wọ́n mọ̀ pé ó yọjú tó bá tiẹ̀ lówó lọ́wọ́ now you are telling me those things wo ọmọ nǹkan tó ṣẹlẹ̀ pé yọ̀ǹda wa tó yẹ ìyàwó rẹ̀ ọdún àṣẹ ló ara yín kalẹ̀ ẹ̀ bára yín kalẹ̀ o èmi ti yọ̀ǹda o torí mi ò ní interest mọ́ wọ́n ní tó tẹ máa ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn kíní kan bákan ó yẹ kó ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn kíní kan ó yẹ lọ sọ́dọ̀ àwọn family òun ìgbà tó débẹ̀ ó bẹ̀rẹ̀ sọ pé ìyàwó òun tó kókó nílé o bàtà àwọn dẹ́kọ̀ tí ogun kó ti dá ìyàwó òun kókó nílé woman yìí máa ń pè òun mo sọ fún mi yẹn pé òun àtọkọ òun ti parí ìjà òun ti kó lọ sọ́dọ̀ ọkọ òun padà but owó business yẹn kò ní business mo máa fi yẹn gbowó orí ọkọ mi mà ní owó orí ọkọ yín kò yẹ yín bó ń ṣe send kí ni introduction àwọn nǹkan send yẹn sí ni wá kí ni òun kàn block wèrè yín ọkọ òfin nọ́mbà mi send message sọ ni pé I'm going to get you arrested you are mad did I borrow money from you you gave me because you are dating my husband go to court go and bring your evidence ó ní òun ṣàdúró gbà tó yá mọ́mí òun pé òun bò lòun wà àbúrò òun dẹ̀ mọ̀ tó ń wà ó ní mọ́mí ẹ̀ lé mọ́bí tí mo wà torí mi ní interest ní ọmọkùnrin ẹ̀mọ́ ní kó kú òun lé yín nígbà tí wàá tó wá ṣe tó ọ̀rọ̀ ṣáà lọ wọ́n pé òun gbà tó ń lọ bẹ̀ bá ní ẹkún òròjọ́ òní òun kẹ̀ òun ò lẹ́jọ́ kan tó ń fẹ́ rò ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ọmọkùnrin ẹ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló bóun sọ nípa arábìnrin yìí tó ń fẹ́ yìí woman yìí ò sí bẹ́ẹ̀ o bá ní àwọn káwọn fi woman yẹn gòkè ni mo nígbà tí wọ́n ń gòkè lọ ṣé mo jẹ́ ẹ bọ́ èmi ò ní interest mọ́ ni wo má yẹ kán parọ́ tàn ẹ̀ jẹ́ o èmi o I'm not interested anymore ìwọ àti ẹ máa fẹ́ra yín ìwọ àti ẹ ọlọ́run àṣìná ara yín kalẹ̀ pé èmi yìí o mi ní interest kò yẹ kó rí bẹ́ẹ̀ díẹ̀ mi ní interest mọ́ wọ́n mi bá ní so ẹ̀ ń ṣe kó tó báyìí ẹ jẹ́ kí n gbọ́ olóyún kì í má sọ fún yín kò yẹ kí wọ́n sọ fún mi ní ìsìgbà tó di wàhálà kò yẹ kí ẹ sọ fún mi ìwọ tó ń fẹ́ yàn torí pé ẹ lówó lọ́wọ́ lè ní why are you here tó bá nífẹ̀ẹ́ ò ṣáà ní wá mọ́mí òun dúró tí òun rí mọ́mí òun dúró tí òun pa ìwọ ẹ máa dóra yín ìyẹn tó tẹ̀ mọ́mí òun nínú ìyàwó ẹ̀ wà ń bẹ́ ẹ̀ ní sọ pé òkè kẹ́yìn rẹ̀ ń tilé síta ìyàwó ẹ̀ wà ń bí kan ẹ máa dóra yín ẹ máa ṣe kíní kan so kíní kan ó sọ̀rọ̀ mọ́mí mi sọ̀rọ̀ gan àwọn parents ẹ̀ náà wọ́n dá sí i wọ́n bẹ̀bẹ̀ oníláyé òun ò fẹ́ mọ́ o kó máa bá tiẹ̀ lọ àṣẹ ẹdí wọn sọ funny part of it ni pé woman tá à ń sọ yìí náà òun náà lọ́kọ o woman yìí ní ọkọ gbogbo registry tó ń gbéra wọn lọ kó lè bàdé jọ travel ni ọkọ woman yìí ló ṣèwé fún woman yìí nílùú òyìnbó wọ́n divorce ni woman yìí ó máa lọ sílùú òyìnbó máa ń dé àwọn ọmọ ẹ̀ náà wà lóyún ìbò bọ̀ àtẹ́tẹ̀ làwọn ọmọ ẹ̀ máa ń pè wọ́n tẹ̀ gba house guest lé tó máa ń bá wọn ṣe gbẹ woman yìí ò ń ṣe pé bí ọmọ kékeré o tọ́lọ́kọ̀ òun náà jó òun lọ fínfín o ọkọ òun jó òun lọ o at least woman tá à ń sọ yìí gan ó máa ju ọkọ òun lọ ó jẹ́ pé ex òun ni òun jẹ́ gbà pé ex ẹ ni àti ṣeun mo wà nílé mi báyìí tí mò ń gbádùn pẹ̀lú àwọn ọmọ mi ọkọ mi náà dé wà nílé ìyàwó ẹ̀ náà tó náà gbádùn pẹ̀lú ìyàwó ẹ̀ ìlú òyìnbó tó fẹ́ lọ ìlú òyìnbó ò bọ̀ sí wọn rí ìlú òyìnbó lọ kó lọ́wọ́ bá kó ṣèwádìí nílá kó jẹ́ àríbá tí kó jẹ́ àrùn náà gbégbá ẹ ṣé gan ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share fídíò yìí ká fi ṣe àríkọ́gbọ́n o àríkọ́gbọ́n ni o kì í ṣe gbogbo àkọlà wọn máa gbọ́ story tó bó owó mọ̀ dìde o àríkọ́gbọ́n rẹ̀ ẹ ṣé.